Imamuleki, 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 wọ́n ti dé, Imamuleki, 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 bàbá ti dé, Imamuleki, bàbá ti dé, Imamuleki, 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 bàbá ti dé, ó ti dòun lánàá, bàbá ti dé. Olóríire ni o, ríire ni o, ríire ni o, Imamuleki, Imamuleki, pẹ̀lú bàbá o, Àṣẹ́kù Sàídù, wáyé yẹn ni, Imamuleki, 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 wà má bọ̀ o, Imamuleki, pẹ̀lú Àṣẹ́kù Sàídù Al-Azhari, 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 wá ṣeré Al-Azhari, tó ṣe Al-Azhari, Maulana, oníwàásí mi, tó máa lọ bẹ́ẹ̀. Imamuleki, Imamuleki, wọ́n ti dé. Bọ́ ṣe gbé wá nìyẹn, ó ti dòun náà ni. Adúpẹ́, bàbá ti dé, 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 àti dúpẹ́. Wẹ́lò wẹ́lò wọ́n bàbá mi sọ wípé bàbá mi sọ pé Àmìní Àmìní Ṣéhù Àfíìsì Àmìní ẹja ṣe tótó Àmìní Àmìní Ṣéhù Àfíìsì Àmìní ẹja ṣe tótó Àmìní Àmìní Ṣéhù Sàídù Àmìní ẹja ṣe tótó Àmìní. Ẹja dìde fọlọ́, ẹja dìde fọlọ́, ẹja kọ́lọ̀ lé lára wọn fún àwọn torí ọlọ́run. Àmìní Àmìní Ṣéhù Sàídù Àmìní ẹja ṣe tótó. Àmìní Ṣéhù Sàídù Àmìní ẹja ṣe tótó. Kódà Àmìní 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 Ṣéhù Àfíìsù Àmìní ẹja ṣe tótó. Àmìní Ṣéhù Àfíìsù Àmìní ẹja ṣe tótó. Fàṣùbùwà nọ́lẹ̀dí àtọ́ kàmúlíkà. Àwọn olóríire ni wọ́n wọlé yìí. Fàṣùbùwà nọ́lẹ̀dí àtọ́ kàmúlíkà. Wà á lámà kálíjùlù sàlá sẹ̀rí. Wà á lámà kálíjùlù sàlá sẹ̀rí. Olúwa mi ló dé yìí.
dáadáa. àwọn dáìgbà mẹ́lọ kí àwọn bàbá àlùbáríkà Allahu Akbar bàbá wa tí wọ́n jẹ́ patron gbogbo dáìgbà lápapọ̀ bàbá wa Fadilatu Sheikh Alhaji díẹ̀díẹ̀ Abdul Hafiz bàbá alárẹ̀mú Owóyẹmí Ìmáàmù Lẹ́kì the special adviser fún gbogbo dáìgbà lápapọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n kí bàbá Maulana Fadilatu Sheikh Muhammad Sa'id Abu Bakri Al-Azhari bàbá wo ní wàásì tòní àti ní gbogbo gbà olúwa mi